A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ àwọn dókítà the Nigerian Medical Association NMA ẹkùn ti ìpínlẹ̀ Èkó ti darí gbogbo àwọn dókítà tí wọ́n ń ṣiṣẹ́ ní ilé ìwòsàn ìjọba mẹ́tẹ̀ẹ̀ta tí ó wà ní ìsàlẹ̀ Èkó láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì aláìlópin látàrí ikú akẹgbẹ́ wọn dókítà Wáírè Díásò. Bákan náà ni àjọ NMA ṣe ìkéde ìkẹ́dùn ọlọ́jọ́ 5 láàrin ìpínlẹ̀ Èkó kí àwọn akẹgbẹ́ wọn ní ilé ìwòsàn ìjọba yòókù káàkiri ìpínlẹ̀ Èkó náà ya ọjọ́ wọ̀nyí sọ́tọ̀ láti fi bu ọlá fún olóògbé akẹgbẹ́ wọn. Àwọn ilé ìwòsàn tí yóò gùnlé ìyanṣẹ́lódì aláìlópin ní General Hospital Ọdún, Lagos Island Maternity àti the Mercy Street Children's Hospital. Àjọ yìí ní Díásò kú ní ọjọ́ Ìṣẹ́gun ní ilé ìwòsàn ìjọba Ọdún, lẹ́kọ̀ọ́ lẹ́yìn tí ó há sínú ẹ̀rọ agbénigòkè tí a mọ̀ sí ẹlivétọ̀ fún 40 ìṣẹ́jú kí wọ́n tó rí i yọ jáde, ṣùgbọ́n àìsí ẹ̀jẹ̀ láti fi dóòlà ẹ̀mí rẹ̀ kò fún un ní àǹfààní àti yè. Àjọ NMA sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde tí alága ìpínlẹ̀ Dókítà Benjamin Olówójẹ̀bùtú àti akọ̀wé Ismail Ajíbọ́rọ̀ bu ọwọ́ lù ní Ọjọ́rú. Wọ́n ní àwọn gba ìròyìn ikú ọ̀kan lára ọmọ ẹgbẹ́ wọn pẹ̀lú ìyàlẹ́nu ńlá. Wọ́n ní ó jẹ́ ohun tí ó bani nínú jẹ́ gidigidi wípé àìsí ẹ̀jẹ̀ ní ilé ìwòsàn láti fi dóòlà ẹ̀mí rẹ̀ ni ó túbọ̀ mú ẹ̀mí olóògbé náà lọ. Àìsí ẹ̀jẹ̀ jẹ́ ìṣòro kan tí ìjọba ti ń ṣe òfin rẹ̀. Wọ́n ní ikú yìí bá má ti wáyé, ṣùgbọ́n ó ṣeni láàánú wípé wọ́n fi ààyè gbà á. Àjọ náà wá béèrè fún ìwádìí oníkíákíá lórí ohun tí ó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ aburú bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi àṣàyàn orúkọ àwọn mínísítà ránṣẹ́ sí ilé ìgbìmọ̀. Olórí òṣìṣẹ́ àti agbẹnusọ aṣojúṣòfin àná Fẹ́mi Gbàjàbíàmílà ni ó ṣe àgbékalẹ̀ orúkọ tuntun ọ̀hún fún ilé ìgbìmọ̀. Àwọn àṣàyàn àkọọ́lẹ̀ orúkọ wọ̀nyí ni Ahmed Tijani Kwazo, Bọ̀sún Tijani, Dókítà Isaac Salako, Dókítà Túnjí Aláùsá, Dókítà Yusuf Tanko Sùnúnù, Adégbóyèga Oyètọ́lá, Àtíkù Bàgúdù, Bello Matawalle, Ibrahim Gaidam, Simon Lalong, Lọ́lá Adéjọ̀n. Àwọn yòókù ni Dókítà Mariam Shetty, Ọmọọba Shuaibu Abubakar Audu, Akàwégboyè Táyé Mamman, Sàbí Abdullahi, Alkali Ahmed Seidu, Ẹnikin Lópóborí, Uba Maigari Amadu àti Safaniya Bitrus Jizalo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress ti sọ wípé òní Ọjọ́bọ̀ ni àwọn yóò ṣe ìkéde bóyá ìfẹ̀hónúhàn yóò tẹ̀síwájú tàbí kí wọ́n fi rọ̀. Ààrẹ àjọ òṣìṣẹ́ Joe Ajaero ni ó sọ eléyìí di mímọ̀ fún àwọn akọ̀ròyìn lẹ́yìn ìpàdé pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu ní Ọjọ́rú ní ìlú Àbújá. Àjọ òṣìṣẹ́ ni ó gùnlé ìfẹ̀hónúhàn tako àìsí ìpèsè ohun amáyédẹrùn tí yóò bu òróró ìtura sí ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀. Ajaero ní Ààrẹ Tinubu kò fi agídí mú àwọn fagilé ìyanṣẹ́lódì nítorí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni ààrẹ fúnra rẹ̀. Fún ìdí èyí, òye ìfẹ̀hónúhàn yé e dáadáa. Ó ní ààrẹ ṣe àwọn ìlérí kan tí àwọn yóò lọ fi tó àwọn adarí òṣìṣẹ́ yòókù létí. Ajaero tẹ̀síwájú wípé àwọn ohun amáyédẹrùn tí ààrẹ kà sílẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ sí ọmọ orílẹ̀-èdè lórí ẹ̀rọ amóhùnmáwòrán ní ọjọ́ Ajé pọ̀, ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ kan nílò kánmọ́nkánmọ́ láti lè mú ìrọ̀rùn bá ìṣòro àyọkúrò ìrànwọ́ epo. Ó ní àwọn adarí tí wọ́n wá fún ìpàdé pẹ̀lú ààrẹ kò tíì lè gbé ìgbésẹ̀ kankan lórí ìfẹ̀hónúhàn nítorí igi kan kò lè dágbó ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Iléeṣẹ́ aṣọ́bodè Nigeria Customs Service sọ wípé àwọn rẹ́bùrú ọkọ̀ Toyota Sienna tí ó kó ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró, aṣọ ayẹta 15 bulletproof jackets,
ọbẹ̀ aṣọ́rọ̀ 15 àti àpò ìbọn ìléwọ́ 20 20 pistol pouches ní ibùdó ìyẹ̀kọ̀wò checkpoint Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ogun. Nínú àtẹ̀jáde adarí agbègbè Hussein Ejibunu ni ó ti sọ wípé kíkó èròjà ayẹta wọlé nílò ìwé-ẹ̀rí láti ọ̀dọ̀ olùbádámọ̀ràn ààbò ìjọba àpapọ̀. Wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú dẹ́rẹ́bà ọkọ̀ náà. Ejibunu tẹ̀síwájú wípé àpapọ̀ gbogbo ohun tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn onífàyàwọ́ nínú oṣù keje jẹ́ 50. Lára wọn láti rí ó lé ní 50 àpò ìrẹsì tí ó túmọ̀ sí tírélà 9, ọ̀pọ̀lọpọ̀ jálá epo, 51 páálí bàtà ọmọ ilé-ìwé, ọ̀pọ̀lọpọ̀ ìdí igbó Indian hemp, òróró, ọkọ̀ alùpùpù kan, àlòkù ọkọ̀ 2 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ àná Muhammadu Buhari àti igbákejì rẹ̀ Yẹmí Ọ̀ṣínbàjò ni wọ́n ti tọrọ àyè wípé àwọn kò ní lè yọjú sí ìpàdé ìgbìmọ̀ ẹgbẹ́ National Executive Council (NEC) tí yóò wáyé lónìí. Ìpàdé tí Ààrẹ Bọ́lá Tinubu jẹ́ alága rẹ̀ yóò wáyé ní gbọ̀ngàn ilé ìtura Transcorp Hilton ní ìlú Àbújá. Bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tíì gbọ́ ìdí pàtàkì tí ààrẹ àná kò fi ní yọjú, Ọ̀ṣínbàjò bẹ̀bẹ̀ wípé òun kò ní lè yọjú sí ìpàdé àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n gbé ìjọba ọdún 7 sílẹ̀. Nínú lẹ́tà ẹ̀bẹ̀ rẹ̀ tí ó fi ránṣẹ́ sí adelé alága ẹgbẹ́ APC Abubakar Kyari ni Ọ̀ṣínbàjò ti ṣàlàyé wípé òkè òkun ni òun wà báyìí fún iṣẹ́ tí òun ti ṣe àdéhùn rẹ̀ kí òun tó gba ìwé ìpè sí ìpàdé NEC. Ó wá gba àdúrà fún àṣeyọrí ìjíròrò nígbà tí ó fi dá ẹgbẹ́ lójú wípé òun kò ní yingi kúrò nínú ẹgbẹ́ àti wípé òun yóò péjú-pésẹ̀ síbi ìpàdé mìíràn lọ́jọ́ iwájú. Ní báyìí, gómìnà àná fún ìpínlẹ̀ Kano ni wọ́n fẹ́ ṣíṣọ lójú rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ tuntun ẹgbẹ́ APC nínú ìpàdé NEC tí ó fẹ́ wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Lánàá ni gómìnà ìpínlẹ̀ Edo Godwin Obaseki jẹ́jẹ̀ẹ́ láti máa pín 500 mílíọ̀nù náírà (500,000 naira) fún àwọn tí kò ní owó rárá láàrin ìpínlẹ̀ kí èyí lè ṣe àdínkù sí ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀. Obaseki jẹ́ ẹ̀jẹ́ yìí nígbà tí ó gbàlejò àwọn adarí àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress (NLC) ẹkùn ti ìpínlẹ̀ Edo ní ìlú Benin tí alága wọn Odion Ọláyè darí níbi ìfẹ̀hónúhàn oníwọ́ọ́rọ́wọ́ láti fi ṣe lòdì sí ipa tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀. Ó ní àwọn yóò sa ipá tiwọn, ìdí nìyí tí òun ṣe gbèrò láti máa pín 500 náírà lóṣooṣù fún àwọn tí kò ní rárá, láì dúró de ẹnikẹ́ni. Bákan náà ni gómìnà sọ fún àjọ àwọn òṣìṣẹ́ láti má ṣe tẹ̀lé ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Tinubu lórí ohun amáyédẹrùn tí ó gbèrò. Ó ní èyí jẹ́ ìtẹ̀síwájú nínú ìwà ìbàjẹ́ tí ìjọba àpapọ̀ gùn lé láti ọjọ́ tí ó ti pẹ́, ṣe lòdì sí àwọn ọmọ orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àjọ àwọn òṣìṣẹ́ ti fagilé ìfẹ̀hónúhàn lẹ́yìn wákàtí 24 tí wọ́n gùn lé ìyanṣẹ́lódì láti tako àyọkúrò ìrànwọ́ epo. Ààrẹ àjọ olókoòwò Trade Union Congress (TUC) Festus Osifo ni ó ṣe ìkéde yìí lówùúrọ̀ Ọjọ́bọ̀ òní nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise. Ó ní ìpàdé àwọn adarí òṣìṣẹ́ pẹ̀lú ààrẹ Tinubu ni ó bí kókó ọ̀rọ̀ tí àwọn jíròrò lé lórí tí wọ́n fi tètè fagilé ìfẹ̀hónúhàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́ ìyẹn comment kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.